láàárọ̀ yìí ara lè mi ṣì wà bí o post yẹn wá dùn mọ́ mi gẹ́gẹ́gẹ́gẹ́ nítorí pé kí ni ọ̀rọ̀ tí mo sọ ti ṣẹ mo ṣe live program kan ní December 13 Facebook ti delete ẹ̀ nítorí wípé tó bá ti pé 1 month Facebook bá delete ẹ̀ gbogbo èyí tẹ́ bá wo fídíò mo fẹ́ kẹ́ farabalẹ̀ bá mi wò kẹ́ dẹ̀ bá mi share Facebook ti delete ẹ̀ tó ti pé 1 month ṣùgbọ́n YouTube kò delete ẹ̀ àtàwọn tó gbé fídíò yẹn mo ṣe fídíò yẹn ní December 13 fún àǹfààní èyí tẹ́ bá fẹ́ lọ wò ó kẹ́ lè fi já irọ́ Lady K ẹ jẹ́ kí n fi fídíò náà hàn yín kẹ́ wo déètì tó wà ní orí ẹ̀ mo bọ̀ this is the video bí ìbọ̀ bí ẹ máa rí orí báyìí mo bọ̀ oh mo fẹ́ kẹ́ rí owó ni owó ni yìí owó lẹ́ ń wò lókè yìí àwọn kan kọ̀ tiẹ̀ sí Facebook wọ́n gbé káàkiri irú àwọn tó kọ̀ tiẹ̀ yẹn sì ẹ lọ wò lọ́dọ̀ wọn ẹ máa rí àbí tẹ́mi náà bá ti ráyè máa lọ download ẹ̀ wá lórí YouTube máa gbé wá sí Facebook máa gbé wá sí Facebook tí bá ti upload ẹ̀ síbẹ̀ Facebook ò ní delete ẹ̀ mọ́ mo ní tó bá yá ọba ò yóò ní rí ọba gidi kankan bá ṣe ẹ wo caption tó wà lójú screen mi kábíyèsí bàbá mi ọmọ Olúgbọ́n àwọn náà máa ti sọ̀rọ̀ sókè àṣẹlù sílùú sẹ́lú wọ́n máa ti sọ̀rọ̀ sókè mo ní tó bá yá àwọn ọba ìgbèríko kéékèèké ló máa bá Aláàfin Ọ̀yọ́ ṣe President Bola Ahmed Tinubu àwọn òṣìṣẹ́ wọn náà máa ti sọ̀rọ̀ sókè wípé k'Aláàfin lọ síbi ẹ̀dọ̀ k'Aláàfin gba bí Ṣèyí Mákindé tí wọ́n fẹ́ sùn sí court kó gba bí ó ṣe gbé òfin Council of Ọba sílẹ̀ gbogbo èyí tí ẹ wà lẹ́yìn bàbá mi Aláàfin Ọ̀yọ́ ikú bàbá yèyé gbogbo èyí tẹ́ jẹ́ adviser bàbá gbogbo èyí tẹ́ ń push bàbá yẹn wàláì tàláì ìsúnmọ́bìlà ìlàìsíláwà mo fi ọba tó ní ẹ̀mí mi búra mo ti lórúkọ gbogbo yín lọ́wọ́ ṣùgbọ́n mi ò fẹ́ ṣe ṣòfò yín ẹ mọ̀ pọ́nrọ̀ ẹnu mi ò dáa kẹ má lọ wò bí yá Ọọ̀ni of Ifẹ̀ ló rọ́ mi s'Aláàfin Ọ̀yọ́ ṣùgbọ́n àwọn tó bá ní làákàyè ọmọ mọ̀ wípé mi ò bá wọn ṣeré lè Ifẹ̀ náà òtítọ́ lèmi máa ń sọ mi ní kẹ́yìn ọmọ àlè Ọ̀yọ́ má bú mi ní comment section ṣùgbọ́n bí tí ẹ bá ba ilẹ̀ Ọ̀yọ́ jẹ́ dé wàláì ẹ̀ ní rí nǹkan fi kó gbogbo èyí tẹ́ ń sọ fún Aláàfin Ọ̀yọ́ bàbá oníbàbá tó gun òkè ọ̀la tẹ̀dẹ̀ mislead Aláàfin Ọ̀yọ́ tẹ́ ń sọ fún wípé báyìí ni má jẹ́ kí ilé Ọ̀yọ́ kó bàjẹ́ lórí títí ẹ ilẹ̀ Ọ̀yọ́ ò gbà fún wọn ní Ifẹ̀ tó sì jẹ́ pé irọ́ lè pa ẹ fẹ́ mọ̀mọ́ tí máa yẹn pa ni gbogbo yìí ni mo ní list yìí lọ́wọ́ wọ́n dìdí gbé gbogbo ẹ̀ wá fún mi báyìí tí wọ́n ní kí wá fáyà yín ṣùgbọ́n òtútù yìí ẹ gbọ́ lẹ́tí mi lórí live show gbẹ̀yìn òtútù yóò bá mi ṣeré rárá ẹ rí bó ṣe kàkọ́ pọ̀ bí àlùbọ́sà kí ló burú bẹ́ẹ̀ kẹ́ sí mi ẹ̀dọ̀ kẹ́ jẹ́ kí ayé kó rojú ẹ jẹ́ bá mi máa share fídíò yìí o because máa fi gbogbo yín ṣe yẹ̀yẹ́ yẹ̀yẹ́ tó gbá skin máa fi yín ṣe nísìnyí gbogbo àwọn lọ́ba tó jẹ́ ọba gidi ní ìlú Ọ̀yọ́ wọ́n ti dẹ̀yìn lẹ́yìn Aláàfin Ọ̀yọ́ báyìí o èmi dẹ̀ sọ fún yín ní December 30 rìpọ́ọ̀tù yìí bọ́ta ní èdè Sunday èdè 18 yeah 18 ní 18th of January ní ìjọ Sunday 2026 ní rìpọ́ọ̀tù bọ́ta èmi dẹ̀ sọ̀rọ̀ yẹn ní December 13 the video is there the video is there máa ju líǹkì fídíò yẹn máa ju sísàlẹ̀ program tí bá ti upload ẹ̀ sí Facebook kẹ́ ló wo nǹkan tí mo sọ nínú gbogbo fídíò yẹn Aláàfin Ọ̀yọ́ bàbá ẹ̀ẹ́dẹ̀jọ́ ẹ wo àánú yín ó ṣe ọ̀pọ̀lọpọ̀ because ẹ fi ọmọdé gun òkè ọ̀la àwọn abiyamọ nínú orin ọlọ́kọ̀ọ́rin wọ́n dẹ̀ bẹ́ lọ́wọ́ kẹ́ ṣe kí ni kẹ́ lo ipò yẹn gbó kẹ́ lò pẹ́ wọn ò bẹ́ lọ́wọ́ kẹ́ padà sá kúrò lórí àpèrè lọ́wọ́ ni màá fi máa yín sọ̀rọ̀ tó bá wẹ̀ yọ ọmọ Ọ̀yọ́ ẹ̀bú mi ẹ̀bú yín ó ń dọ́lá fún èmi ni wọn ò bẹ́ lọ́wọ́ kẹ́ padà rí lọ kúrò lórí àpèrè yẹn kọ́ bẹ̀ mọ́ bí tí ọwọ́ adé wọlé sí mọ́
ara àwọn abiyamọ yẹn lè rí tí ò fẹ́ kí wẹ̀ ṣẹlẹ̀ ṣe rí ibi tí ọ̀rọ̀ yìí lọ yìí tí ẹ bá ní èrò jinlẹ̀ tá èrò jinlẹ̀ dáadáa ẹ rí wípé ó ti ń ta àbùkù yìí kọjá bẹ́ẹ̀ àwọn kan dẹ̀ ń sí èyí gbogbo àwọn tó ń sí èyí gbogbo àwọn adviser yìí gbogbo àwọn tó lọ́tọ̀ yìí sọ̀rọ̀ gbogbo ọmọ ní list wọn lọ́wọ́ àwọn ọmọ kọ Ọ̀yọ́ ló gbé wá fún mi lára àwọn tí wọ́n gbà fún yín tí wọ́n tẹ̀lé yín ni wọ́n ní Lady K bá wa ṣe iṣẹ́ yìí àwọn tó wà lẹ́yìn bàbá ire tó ń tì í má jẹ́ kí bàbá yìí kó jábọ́ tètè bá wa pariwo wọn síta kó dẹ̀yìn lẹ́yìn Aláàfin àwọn tó pa ìtọ̀kítò àwọn tó advice àwọn tó sọ fún pé wá ṣọmọ pé ìlú òyìnbó ni wọ́n gbé bí ìlú Ọ̀yọ́ ṣe rí rèé o bá ṣe ń ṣe gbogbo yín pátápátá ni wọ́n fún mi ní orúkọ gbogbo yín from A to Z tí bá ní kó fọ́tò yín wá kó fọ́tò yín wá máa kó sí social media bó sọ wípé mi ò fẹ́ ṣiṣẹ́ yẹn mo kàn gba gbogbo information yẹn sọ́wọ́ ni mo kàn gbà sọ́wọ́ ni ẹ tí ì rí nǹkan kan o tí Aláàfin ò bá tètè lọ sí ewé agbẹjẹmọwọ ẹyọ ọmọ Ọ̀yọ́ Mèsì kédánwò ẹ ṣe àìdánwò ẹ jẹ́ tètè ya ṣe àìfúnlẹdí kédọ kẹ gbogbo ẹ síta ẹ wo ọmọ rẹ àbí kẹ bú mi bẹ ṣe máa ń bú mi àdókù DSS ẹ ṣe wèrè lódò ya títí yín DSS èèyàn gidi ni wọ́n kẹ lọ stop gbogbo ìwà ìbàjẹ́ ìwà burúkú tẹ ẹ wù ní ìlú Ọ̀yọ́ gbogbo bẹ ṣe ń ti bàbá yìí ẹ fi bàbá yìí sílẹ̀ mo dé wo owó adé títí báyìí àánú dẹ̀ ṣe mí pé kí ló dé tí ènìyàn gun òkè ọ̀la òkè tó gùn yìí mi ò bí anybody tí gun ẹ̀rí nínú àwọn ọmọ bàbá tó bí Ọ̀wọ̀ Adé kí ló dé tẹ wá fẹ́ já Ọ̀wọ̀ Adé bọ́ kábíyèsí ọba Ọ̀wọ̀ Adé mo fẹ́ kẹ́ mọ̀ pé ìyá ò fẹ́ kòkòrò dénú mo fẹ́ kẹ́ mọ̀ pé kì í ṣe ẹ̀yin nìkan lẹ́du ipò yìí kí Ọlọ́run tó lo Ṣèyí Mákindé fún yín láti gbé yín débẹ̀ ẹ má wá jẹ́ kí wọ́n já yín bọ́ ẹyẹ yẹn bá mi share fídíò ìmúfẹ́ lẹ́dùnmáre bẹ̀yìn ẹ má jẹ́ ó já yín bọ́ ẹ má jẹ́ kó bá títí yín jẹ́ kábíyèsí ẹ jọ̀ọ́ ikú bàbá yèyé ìṣẹ́ni àrífín ẹ rọra ṣe kí ni ẹ sinmi ẹ̀dọ̀ ẹ lọ́yàyà ara yóò yọ̀ mọ́yọ̀ rẹ́rìn ṣe kankan àfi kókókókókókókókó àwọn wo ló sọ fún yín wípé kẹ́ gbé ojú àlàáfíà kẹ́ gbé kúrò lágbárí yín kẹ́ wá gbé ojú ẹkùn sí tí ò báyọ̀ ṣeré àwọn wo ni chief adviser yín tí ẹ̀dẹ̀ fura wípé wọ́n fẹ́ bà títí yín jẹ́ ni àwọn tó advice yín kábíyèsí Ọ̀wọ̀ Adé àwọn gan fẹ́ káwọn dé ipò táyọ̀ tẹ́ wà tá ní ipò ọba òwú ìbéèrè ni ó tá ní ipò ọba òwú àwọn tó wà advice yẹn àwọn tó ń support yẹn tó bá pè wọ́n lè rí kó wá jọba wọn láyéjọ́ àtayọ̀ ló máa fi ṣe wọ́n wá fi èyí ṣe àríkọ́gbọ́n ohun burúkú tó bá ṣẹlẹ̀ sí ọ̀tá yìí àwọn wá fi kẹ́kọ̀ọ́ wọn ò ní jẹ́ kí irú ṣẹlẹ̀ sí àwọn ẹ wo nítorí títí yí kábíyèsí Ọ̀wọ̀ Adé wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe ìhòòhò àwọn lọ́balọ́ba ohun tí ò ṣẹlẹ̀ rí ní ilẹ̀ Yorùbá nígbà tí ikú bàbá yèyé Adéyẹmí tó wà láyé tí Ṣíjú Adé wà láyé bí ìjà ṣe le tó láàrin wọn ṣe ìhòòhò wọn síta ó dórí títí yí wọ́n báyé jẹ́ ẹyẹ yẹn bá mi ṣí ẹ̀ṣọ́ yìí ẹ jẹ́ sáré sọ̀rọ̀ díẹ̀ opportunity lélẹ̀ ó dórí títa Aláàfin Ọ̀yọ́ wọ́n báyé jẹ́ wọ́n balẹ̀ jẹ́ wọ́n balẹ̀ jẹ́ wọ́n bọ̀dọ̀ jẹ́ ó dé pé wọ́n gbé ìwòwò ìyàwó ọba wọ́n fi àyè ṣe síta ẹyẹ èèyàn tí ẹ bá gbọ́ èyí tẹ́ wá YouTube àbẹ́ èyí ti Facebook bí wọ́n ṣe AI olórí àṣírí ní ìhòòhò tó wọ bra àti pátá nìkan wọ́n gbé síta wọ́n ṣe ti bàbá wa Onírìṣà wọ́n gbé síta wọ́n ṣe ti bàbá wa Olúbàdàn tilẹ̀ Ìbàdàn wọ́n gbé síta wọ́n ṣe títí Ọlọ́wọ̀ tìlú Ọ̀wọ̀ wọ́n gbé síta àwọn lọ́ba ṣé ẹ mọ̀ pé gbogbo àwọn lọ́ba tí wọ́n gbé ìwòwò wọn síta pẹ̀lú AI yìí lára àwọn ọba wọ̀nyí ní ẹni tó jẹ́ pé kò rí kò sùn ọ̀rẹ́ ní ìlú Ọ̀yọ́ tóun náà jọba irú ọ̀rẹ́ tó jẹ́ ọba ní ilẹ̀ Ọ̀yọ́ ṣé inú àwọn dùn pé nítorí títí yìí ni wọ́n ṣe báyìí fọ̀rẹ́ òun ẹ mọ̀ pé ìwọ̀ abomination ẹ má bínú èèwọ̀ burúkú òun ni wọ́n ṣe yìí nǹkan burúkú ni wọ́n dánwò ní ìlú Ọ̀yọ́ ohun tí ò
ṣẹlẹ̀ rí láti ìgbà táláyé ti dáyé ó ti gbà tí wọ́n ja ìjà Ilé Ifẹ̀ àti Mọdákẹ́kẹ́ wọn ò gbé ìwòwò ọba kankan síta pẹ̀lú AI ó dórí títí yá Aláàfin Ọ̀yọ́ wọn ṣe bẹ́ẹ̀ ẹ wá ní kí gbogbo àwọn lọ́balọ́ba níjòyè kọ́ bá dẹ̀yìn lẹ́yìn Aláàfin Ọ̀yọ́ àfi tó bá jọ̀bọ̀ àlè ilẹ̀ Yorùbá ló kù nínú ọba àgbà t'Aláàfin Ọ̀yọ́ lè bọ́ síta kí bàbá sọ fún wọn pé tó gẹ́ ẹ jẹ́ kó gun omi ọmọ wọn ló dọ̀wọ́ eléyìí wò bí èyí ṣe fún wọn yìí káwọn ti fẹ́ ní wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ wo bí a kò sáwọn ọ̀gbọ̀wé oníràyè nílùú Ọ̀yọ́ nílùú Ifẹ̀ ni kọ́ wá gbé síta bàbá báwo lẹ ṣe máa fíìl mo fẹ́ kẹ́ mọ̀ wípé abánidá ò ní bá ní débẹ̀ gbogbo àwọn tó bá yín dà ìwọ ò ní bá yín débẹ̀ bàbá mi Ọ̀wọ́ Adé mo fi àpèrè Oòduà àpèrè ilẹ̀ Ọ̀yọ́ mo fi bẹ̀ yín torí mi ò lè fi tòdú àbẹ̀yẹ ẹ̀ nígbà láyéláyé ṣùgbọ́n máa fi àpèrè ìlú Ọ̀yọ́ tẹ jòkó sí máa fi bẹ̀ yín pé ẹjọ́ ẹ jẹ́ kó gun omi o ẹjọ́ torí Ọlọ́run ẹ̀yin náà ẹ̀wọ̀n sí ọlọ́ má fi wá ṣẹ̀sìn má fi wá ṣẹlẹ́yà bàbá Olúgbọ́n àwọn náà máa ti fi sáìdì ẹ̀yìn lẹ́yìn yín nìyẹn gbogbo àwọn ọba gidi ò lédi ké sọ̀rọ̀ kábà bẹ́ẹ̀ ọmọlọmọ náà jọjọ gbogbo àwọn ọba gidi ní ìlú Ọ̀yọ́ àti ibi tí òṣèlú Ọ̀yọ́ àtàbẹ́kúta àti gbé àti tọ̀hún wọ́n ti ń dẹ̀yìn lẹ́yìn yìí wọ́n ti fọ gbogbo ṣe tó tẹ̀ tí wọ́n ti lọ lọ́wọ́ pọlitíṣíà nínú tí mo dídí àwọn òṣìṣẹ́ pírẹsidẹ́ntì Bọ́lá Ahmed lè bọ́ta pẹ̀lú rẹ́ìtọ̀pù tó gbáski wípé kẹ́ lọ stop ṣe bẹ́ẹ̀ kẹ́ gbà bí gọ́fúnà Ṣèyí Mákindé ṣe pé ọmọ máa rotate ẹni ìgbà mélòó lọ́dún méjì fi pé ikú ò ní payé Ọ̀wọ́ Adé àìsàn ò ní ṣe yé ayé ò ní tì yín ṣígbáwò ayé ò ní lé yín kúrò ní lórí àpèrè ẹ bá ṣí ẹ̀ṣọ́ yẹ ẹ̀yẹ èèyàn mú bẹ̀bẹ̀ ní ẹ̀yin tẹ́ bá jò gidi ọmọ ọkọ tẹ́fẹ̀ kílẹ̀ Yorùbá bàjẹ́ ẹ bá ṣí ẹ̀ṣọ́ ìgbà mélòó lọ́dún méjì fi pé tó bá fi gbé kan yìí ikú ò ní pa yín kọ́dún méjì tó pé ikú ò sì ní pa bàbá mi Ládọjà ẹ mọ iye ọmọ Ọ̀yọ́ tó ti jáde tí wọ́n ti ṣe fídíò wípé Ládọjà ò lè lọ́dún méjì mi ò gbọ́gbọ́ ẹ̀rí kí àwọn ọmọ Yorùbá kó dẹ̀ máa bọ́ síta kó dẹ̀ máa sọ wípé ọba kan tó rẹ̀ṣẹ̀ gorí àpèrè kò ní lọ́dún méjì ìgbà ni wọ́n pẹ́ nìkan kì í pàwọ́ ikú tó pa àwọn lọ́balọ́ba ìlú Ọ̀yọ́ ìlú Ìbàdàn ní rèwerèwe tó pa wọ́n pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ kò ní pa Ládọjà Ládọjà á gùn lẹ́mìí Ládọjà á gùn lẹ́mìí bàbá máa gbó bàbá máa tọ́ dáadáa lórí àpèrè yẹn ogun kan máa jọba lọ́dọọdún ní ìlú Ìbàdàn ó ti dópin látòrí Ládọjà ní orúkọ ti bàbá àti tọmọ àti tẹ̀mí mímọ́ ẹ̀yin ọmọ Yorùbá tata ẹ wojú lẹ́wọ́ ẹ̀rọ ọkọ́ ibo là ń lọ ẹ wo ibi tí wọ́n bá gbogbo ẹ̀ dé ẹ wo ibi tí wọ́n bá dé wọ́n dẹ̀ sọ bẹ́ẹ̀ mo sọ mo dábọ́ kò ní ẹ má gba Sátánì láyé ọ̀rọ̀ tó wà lẹ́yìn máa láwùdùgọ́ máa bá dẹ̀ sí o ọmọ Yorùbá tata ẹ múra o ẹ̀yin ọmọ Ọ̀yọ́ ẹ fi Aláàfin lọ́rùn sílẹ̀ gbogbo ẹni tó mọ Aláàfin látìgbà t'Aláàfin ti ń bá ìṣẹ̀mí ayé wọn bọ̀ èèyàn gidi l'Aláàfin èèyàn tó ní ìbẹ̀rù ènìyàn tó tún ní ìbẹ̀rù Ọlọ́run ni irú gbáwo lè fi fún Aláàfin lómi mú nígbà tí bàbá dórí àpèrè tí bàbá ò wá níbẹ̀rù Ọlọ́run mọ́ tí bàbá ò sẹ̀ wá kógún ṣẹ́ bàbá wá dé ní tí kì í rẹ́rìn ó wá di kọjú kọ ó wá kí ló dé irú kí lẹ fún bàbá jẹ ní pẹ̀bí tó fi dà báyìí bàbá ohunkóhun tí bàbá kọ́ fún yín jẹ ẹ yà fi sùúrù ṣe o omi òdí tó léyè ẹja yìí o Aláàfin Ọ̀yọ́ wọn ò ní torí títí yín kọ ìtàn burúkú fún ìlú Ọ̀yọ́ Aláàfin mo tútù sọ wọn ò ní fi orí yín kó fi kọ ìtàn burúkú fún ìlú Ọ̀yọ́ kí rẹ́kọ̀dù burúkú kó fi wà nílẹ̀ fún ìlú Ọ̀yọ́ ẹ wò mí ẹ tún mi wò dáadáa ìpele kan wà tí mo bá sọ̀rọ̀ débẹ̀ kì í ṣe mi ni mo ń sọ́mọ́ bẹ́ẹ̀ ni ohun tí mo ń gbọ́ tí mo sọ jáde ni nítorí ẹni tó gbẹ́nu ti tèmi jẹ́ ẹni tó gbẹ́nu ayé lọ ẹ jẹ́ kú gbàgbà ẹ má jàre jù báyìí lọ ẹ gbọ́ ẹ má jò jù báyìí lọ ẹ stop ẹ ẹ̀yin ọmọ Yorùbá bá mi ṣí ètò akúsìmí èdè aṣọ ọ̀pọ̀lọpọ̀ sí mi láyé ó yẹ bá mi gbé wọ̀ gbòòrò ayé bá mi ṣí ẹ wá ra ọ̀tá ọ̀tá ẹ̀yin mọ́ mi rẹ̀ yín ládì mi ẹ wá ra aṣọ ẹ bá wò pé kí ló dé tí lè díkè wá kàkọ̀ pọ̀ báyìí dé tí ìfowó mi wọ̀ ni òtútù yóò sì ṣe rí rárá ẹ̀yin pé tó dọ́ mẹ́ta tí mo ti ṣètò ẹ̀ níbi lórí ètò ẹ wá ra aṣọ
anytime from now sì kẹ́ máa retí bó ṣe máa kéwì fún Lady K àwọn ọmọ Ọ̀yọ́ ọmọ akéwì fún Lady K ṣe bí wọ́n tẹ̀ ṣe wọ pátá fún Queen Ashiri ọwọ́ £3 fún Queen Ashiri àti búra wọ́n gbé òwò yóò níyà síta ṣe tó bá gbé òwò ti Lady K síta wàhálà ìwọ̀n ní wọ pátá sí díẹ̀ ẹ lọ kọ́lẹ̀ tó bá máa ṣe àyí ti Lady K báyìí àbí kọ́ lọ wá ọkùnrin kan kọ́ gbélé ọ̀tá mi lórí kọ́ ní pé confam video ni tẹ bá ṣàtìrẹ má fọ́ o àwọn ọmọ Ọ̀yọ́ ló dára iṣẹ́ ọwọ́ wọn nìyẹn ebi ò sì rọ́gbọ́n ṣẹ́ kódà kẹgbẹ́ báyìí kí n ṣí kàtàkàtà òbò mi síta báyìí káwá kókó bọ̀ báyìí wà láì rọ́gbọ́n ṣẹ́ àwọn èèyàn ti mọ̀ pé àyè ti ba ayé jẹ́ àyè ní sọ ẹ̀yọ́ ọmọ Ọ̀yọ́ kéde wọ́n ti mọ̀ pé ilẹ̀ ń ṣiṣẹ́ yẹn nísìn nígbà tí mo rí fídíò bàbá Olúgbò yìí right up wọn tí news gbé síta yìí àwọn èèyàn dé ń kọ́ síbẹ̀ wípé kábíyèsí bàbá wa Olúgbò ẹ máa retí àyè títí yín náà tó máa gbé òwò ọ̀tá yín síta wọ́n dé ń kọ́ síbẹ̀ wípé káwọn náà máa retí ìwòwò AI wọn ṣé ẹ mọ iye ọba ilẹ̀ Yorùbá tí wọ́n ṣe AI ìwòwò wọn tí wọ́n gbé síta wọ́n ṣe títí fún Ọ̀jájá tó fìdí ọlọ́tẹ̀ jálẹ̀ wọ́n kó àkísà sí ọ̀tá bàbá yẹn lọ́rùn wọ́n lọ tẹ̀ ìyá wèrè wọ́n wá ṣe lóríṣiríṣi wọ́n tún wá gbé tòun àti ìyàwó ẹ̀ ní ìwòwò pẹ̀lú jísírì pàìtì wọ́n tún gbé síta ẹyẹ yìí o ẹ wá ra tí mò ń tà ẹ jọ ẹyin kọ́sítọ́mà mi ẹyẹ yọrì ẹ wá ra jà ojú òní tí gbogbo ẹyin tẹ́tí patronize mi bí òní wáyé tí ẹ má gbàgbé pé ní Lady K African Store a ní àwọn oúnjẹ ilẹ̀ wa lóríṣiríṣi títí lórí ẹran lóríṣiríṣi ló wà ẹran ògúnfe wà ògúnfe aláwọ̀ súnsun ó wà ẹran bàálù wà àwọn tìlú ẹran náà wà bákan náà a ní chicken turkey a ní turkey ní Lady K African Store a ní iṣu a ní bread sẹ̀mó èlùbọ́ epo ẹ̀gúsí ẹja gbígbẹ lóríṣiríṣi ó wà bákan náà kò sí òtẹ́ wá ní Lady K African Store tí ẹ ní rí èyí tẹ́ bá fẹ́ order ẹ fífi ẹ pè mí ẹni tí tẹ́ bá fẹ́ bàbá yín send ẹ sílùú tẹ́ bá wà ojú òní tí yóò gbogbo èyí tẹ́ wá wo fídíò yìí ibi òní ṣẹlẹ̀ sí yín wọn ò ní fi yín kọ ìtàn burúkú fún ilẹ̀ Yorùbá bàbá Aláàfin wọn ò ní fi yín kọ ìtàn burúkú fún ilẹ̀ Yorùbá àdéhùn jù bẹ́ẹ̀ lọ tẹ́lẹ̀ mo ní music kan bíbáyìí tí mo fẹ́ place wípé ẹ tí ì rí kankan but ẹ̀mí yẹn ní kí n má play music yẹn kí n kọ́ ra ṣe kí ni kí n jù sílẹ̀ so ẹ bá mi fọwọ́ gbogbo ayé ẹ ṣé gan.